Ààrẹ Òpìtàn ti tú àṣírí tó pamọ́ lórí àwọn ìtàn tí Ọba Olúwo sọ nípa ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn ìtàn Yorùbá tí Olúwo sọ pátá ni Ààrẹ Òpìtàn ti fọ́ wẹ́wẹ́, pàápàá èyí tí wọ́n ṣe nínú fọ́nrán kan tẹ́ máa rí. Bí wọ́n ṣe sọ ìtàn yẹn tán náà ni Ààrẹ Òpìtàn ti bọ́ sórí ayélujára tí wọ́n sì ṣàlàyé gbogbo bó ṣe rí. Ṣé Kábíyèsí sọ ìtàn tí wọn ò mọ̀ ni àbí báwo ló ṣe jẹ́ gangan? Gbogbo ẹ̀ lẹ́gbọ́ lẹ́nu Ààrẹ Òpìtàn, nítorí pé ọ̀pọ̀ ìgbà náà ló dàbí ẹni pé tí Ọba Olúwo bá sọ àwọn nǹkan kan bóyá nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni o àbí nípa ìtàn, ó dàbí ẹni pé ó máa ń kọ̀ sí controversy. Àwọn èèyàn ń fi taratara gbà á báyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ ìtàn Yorùbá yìí tiẹ̀ tí wọ́n fẹ́ dá wàhálà lẹ̀. Ẹ wo Ààrẹ Òpìtàn fòun lẹ́nu fọ́nrán yìí ó lágbára púpọ̀. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. Dípò ojú adé tó lọ sífẹ̀ ni ó lọ ọbẹ̀ ni o, ibi tó sì ti lọ ọbẹ̀ ọ̀dọ̀ wáńdì níbi àjùmọ̀lò bí wọ́n bá ti ń sọ àjùmọ̀lò Yorùbá. Ó lọ bá a fẹ́ àwọn ìyàwó tó jẹ́ pé ó lè irú àwọn Ìjẹ̀ṣà lẹ́sìn. Ìdí ìyá tó bí ọwá èdè tí ń sọ̀rọ̀ òun lọ́kọ́ máa rẹ̀ ní èdè Ìjẹ̀ṣà. Gbogbo àwọn ìyàwó tí òǹkà bá fẹ́ ìyá wọn lọ́tọ̀ àwọn èyí fún Ṣàngó tí ó jẹ́ pé ló fẹ́ ní ìyá rẹ̀ lọ́sọ́ ló kọ tí ń jẹ́ Ṣàngó. So àwọn ìlú ti ń bẹ ṣùgbọ́n ní ayé àtijọ́ Ifẹ̀ dàbí Èkó nísìn tí gbogbo èèyàn fẹ́ máa lọ tí wọ́n fẹ́ lọ sí tí wọ́n fẹ́ lọ sẹ́yìn sọ pé orísun wa ní Èkó. Gbogbo àwọn ọ̀rọ̀ sì wà dáàtò sọ ní ọjọ́ mi ọjọ́ à ń túbọ̀ ní díẹ̀díẹ̀ ẹ máa gbọ́ ẹ bá fẹ́ lóòótọ́ àwọn aṣọ túmọ̀ Yorùbá fún tí ọ̀sẹ̀ ń tọ́ màá tí ọ̀sẹ̀ ń tọ́ gbọ́ rí tó orúkọ Odùduwà ní sọ fún ọ torí mi ọmọ Odùduwà ni ọba tí Odùduwà sì jẹ́ ní a máa ń pè ní Aláàfin. Ní èdè Ifẹ̀ ni wọ́n ń pè ní Ọlọ́fin. Odùduwà Aláàfin ni àwọn tó máa sọ. Kábíyèsí ti sọ̀rọ̀ tán. Kábíyèsí o mo gbé fún yín o mo gbé fún yín o Kábíyèsí o. Àkọ́kọ́ ọ̀rọ̀ dùn ún sọ torí pé níwọ̀n ìgbà tọ́lọ́run bá ti fún wa lẹ́nu tá a lè sọ̀rọ̀ ó dùn ún sọ àmọ́ wá ṣòro ó gbọ́. Bẹ́ẹ̀ sì ni téèyàn bá wá sọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó wá rántí ẹni máa gbọ́. mo fi kọ́ káàtì ẹ̀ máwùlẹ̀ dá mara wa láàmú kò sọ̀rọ̀ níbi gbogbo ọ̀rọ̀ tí Kábíyèsí sọ. Àlọ́ ìgbàlódé làwọn tó fẹ́ bẹ̀rẹ̀ ṣe rí kò yí ọ̀pọ̀lọpọ̀ tá a bá wo dimension tí Kábíyèsí Olúwo ń lò á rí wípé wọ́n bẹ̀rẹ̀ lórí wípé wọ́n fi èèyàn jẹ mufti sílùú Ìwó, mufti of Yorùbá land wọ́n pè gbogbo ilẹ̀ Yorùbá àwọn àfáà ilẹ̀ Yorùbá lọ sí kóòtù wọ́n gba judgement. Wọ́n tún fi ẹlòmíì jẹ Wàsíìrì of Yorùbá land sílùú Ìwó tá a sì ní bàbá wa Wàsíìrì ní Ẹdẹ. Lẹ́yìn ìgbà yẹn Olúwo wá ń try torí owó Saudi tí wọ́n fẹ́ gbà àtọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Àràbù míì tí wọ́n fẹ́ máa gbé wọn mọ́ra. Olúwo wá fẹ́ máa try láti create ìtàn yìí pé ìlú Ìwó gangan ni orísun ilẹ̀ Yorùbá. Ẹ lọ wo interview tí wọ́n ṣe pẹ̀lú bàbá Kọ́lá Olóòtú ọ̀rọ̀ òye yín. Ìtòlúwo fẹ́ lé ẹ́fásì lé lórí ni pé olú ilẹ̀ Ìwó gangan mo ṣe program ńgbà yẹn tí mo fi fèsì pé Ìwó gangan ni ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀. Torí so tẹ́ńbà wá kọ ìwé kan jáde ẹ̀rí pé mo sọ́ngbà náà tẹ́ńbà wá torí Olúwo sọ́ngbà náà pé ìwé ń bọ̀ láìpẹ́ àní bẹ́ẹ̀ bá kọ ìwé kóòtù lé wọ́n ti stop yẹn èmi Ààrẹ Òpìtàn oníbodè ilẹ̀ Yorùbá máa lọ kóòtù tí wọ́n stop rú ìwé bẹ́ẹ̀. So tẹ́ńbà wá fi lè kọ ìwé yẹn
wá bá wọn wá wọn tí wọ́n bá wọn tú ìwé yẹn sí Arabic. Ìwé yẹn wọ́n wá gbé lọ sílẹ̀ Saudi ọ̀dọ̀ àwọn Saudiya. Tẹ́ bá wá gbé lọ sí Saudi, wọ́n wà á ní pé tó ó ń lọ bá gbogbo Yorùbá o. Wọ́n wà máa fi gbé àwọn ìgan wọn mọ́ra. Kò ní wọlé lọ́dọ̀ àwọn tó jẹ́ aláṣẹ ìjọba Saudi. Àwọn yẹn mọ ìtàn lẹ́wọ̀ òrújú. Ìyìntólúwo ń sọ pé Yorùbá ò ní ta àkọọ́lẹ̀ ṣáájú Odùduwà torí pé ẹ̀mọ̀tàn náà ni. Kí wọ́n tó bí Odùduwà ní àkọọ́lẹ̀ ìwé àkọọ́lẹ̀ tí wọ́n pa ìtàn Ilé-Ifẹ̀ torí pé ẹ̀mọ̀tàn náà ni. Ìyìntólúwo fẹ́ ṣe nù. Sẹ́wọ̀n bàbá ń bàbá tẹ́lẹ̀ mo gbé fún yín ó ti yé yín. Alágbárí lọ̀gá Mugun. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ rẹ ó lágbára ọ̀rọ̀ tán Yorùbá. Olódùmarè ọba Ifẹ̀ ó jẹ́ ìkan nínú àwọn ẹ̀yà ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kì í sorísun. Àti ìfi sorísun ni pé bí a bá ní Ifẹ̀ ní orísun Yorùbá bí ìgbà tí àwọn tí ń sọ pé Egypt àbí Saudi Arabia ni Yorùbá ti wá. Olúkábíyèsí Olúwo, Ilé-Ifẹ̀ ó ní orísun Yorùbá. Ilé-Ifẹ̀ lórísun wa. Ilé-Ifẹ̀ ó ní orísun wa. Ìdí tí Ilé-Ifẹ̀ sì fi jẹ́ orísun wa ni wípé ẹni tó tulẹ̀ fún ẹ̀yìn gan ó gbà pé Ilé-Ifẹ̀ ló ń ti wá. Ẹkùn Èpò elebi tí Olúwo wà. Àwọn tó sì nílẹ̀ ń bẹ̀rù àwọn aláwo, àwọn nílẹ̀ ń bẹ̀rù. Ní ìgbà tí awo jọ ń jẹ awo, òun wá bá àwọn Òwu lẹ́yìn làwọn Òwu dé. Wọ́n tún jọ pààlà, wọ́n fi odò ọba ń ṣe ààlà. Ẹ wá wo kábíyèsí tí ń sọ̀rọ̀ yìí. Láyé ìjọ́un nígbà yẹn ti dàrú, kò tó bẹ́ẹ̀ kó gbé kó wí. Èyí tí ìyá kéré bá ní kó wí lọ́yọ̀ọ́ ni ó wí. Abẹ́ ìyá kéré ló wà, obìnrin ni lọ́ọ̀dù ẹ̀ lọ́yọ̀ọ́. Kò wọ́n ò tún sí lábẹ́ Ọ̀yọ́ Mèsì. Alẹ́ ẹ̀gbọ́n nǹkan nínú ìtàn Ọ̀yọ́, ẹ̀gbọ́n míì nínú ìtàn Ọ̀yọ́. Kábíyèsí Olúwo tí ń sọ̀rọ̀, tí wọ́n ń pa ìtàn tí wọn ò mọ̀. Ẹ bá ń bi wọ́n pé láyé ìjọ́un ní olúwa wọn. Táwọn náà ń jábọ̀ fún bí i bá ṣe ìyá kéré lọ́yọ̀ọ́. Kò lè rálàáfin Ọ̀yọ́, kò lè rọ́yọ́ Mèsì, ìyá kéré obìnrin ní òrì. Àwọn mẹ́ta ni wọ́n wá pín sábẹ́ ìyá kéré. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tá à ń pè ní Ọlọ́ọ̀yọ́ níjọ́un. Bí kábíyèsí Asẹ́yìn náà ṣe jọba aládé ìṣẹ̀ǹbáyé, abẹ́ ìyá kéré ló wà. Tó fi wá dórí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, abẹ́ ìyá kéré ló wà. Bí ẹ ṣe pín inú ká mọ̀ pé àwọn obìnrin tó jálágbára ń bẹ. Tipẹ́ la ti ń yan àwọn obìnrin sípò ńlá nílẹ̀ Yorùbá. Yorùbá ò fojú pobìnrin rẹ́. Mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ nípa àwọn ìyáàfin. Yorùbá ò fojú pobìnrin rẹ́. Àbá fojú pobìnrin rẹ́ là ní ìyálóde, là ní ìyálọ́jà, ìyálóde. Iná ni olórí gbogbo àwọn obìnrin, jagunjagun ni, alágbára la fi ń jẹ ìyálóde. Ìyá kéré ìwá ni ọ̀gá Olúwo, abẹ́ rẹ̀ ló wà lọ́yọ̀ọ́. Ilẹ̀ ibi tó Olúwo wà Aláàfin ló ní, ó sì ní Jẹ́ẹ́dẹ́. Ó wá lọ pààlà ní odò Ọ̀ṣun, àwọn àti Òṣogbo, Ẹdẹ àtòṣogbo pààlà. Ibi tí Òṣogbo wà Ìjẹ̀ṣà ló ní. Bí ọ̀tá ó da Òṣogbo ò ṣe gbọ́dọ̀ sọ pé bóun ni ti Ọwá Òbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ṣe jẹ́, bẹ́ẹ̀ lolúwo náà ò lè ṣe sọ pé bóun ti Aláàfin ṣe jẹ́.
ìtàn tí ọwọ́ òbòkun ò sì rújú ọ̀ràn lọ nígbà tí àwo ń bẹ ìdó ń bẹ ara ń bẹ ó tún kọ àwọn ìlú bẹ́ẹ̀. kí lè ròyìn ẹ̀yin èèyàn wa nípa gbogbo èyí tí kábíyèsí sọ nípa ìtàn ilẹ̀ yorùbá ṣẹ́yìn náà gbà á gbọ́ ṣé bó ṣe rí nìyẹn ṣé pé Ifẹ̀ ò ń ṣe orírun yorùbá gangan ó lágbára o ẹ̀yin èèyàn wa àmọ́ ẹ ti gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu Ààrẹ Òpìtàn bó ṣe ṣàlàyé bó ṣe yẹ kó rí gangan kí lè ròyìn ta la fẹ́ máa gbàgbọ́ nípa ọ̀rọ̀ ìtàn báyìí òun ló ṣe yẹ pé ó yẹ kí gbogbo ọmọ yorùbá pátápátá kí wọ́n mọ̀ nípa ìtàn yorùbá. ẹ̀yin èèyàn wa drop comment and remember to like, share and follow sàn lọ fún ìpolówó ọjà ẹ pè whatsapp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu